ọ̀pá láńbá báyìí ni wọ́n pe ìgò tó fọ́, igbá tó fọ́ ní pàǹkàrà, ìkòkò tó fọ́ làpáàdì àfọ́kù bíríkì lògúlùtù. Alákúgi òun làkólàgi, ìgbà léwọ̀ òkúkú ní fọ́. Ìkòkò àtijẹ́wọ̀ ò ní dàpáàdì, àtijẹ́wà kò mọ̀ ní síbi ó hà. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáyé. Ọwọ́ ayé ò ní bà wá. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọkùnrin aráàlú òyìnbó tó ti ń sanwó akẹ́kọ̀ọ́ bíi 200 lọ́dún kọ̀ọ̀kan ó dẹdun arinlẹ̀, kò lówó mọ́. Ilé epo tó ní 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti tà wọ́n, àtàwọn nǹkan míì. Èyí la máa pẹ̀kẹ́lù. Mo kí yín o lẹ́ẹ̀kan síbi tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ní dédé àsìkò yìí ní ojú òpó wa ń bí, mo ní àlejò tí wọ́n sì jẹ́ ìlú mọ̀ọ́ká ògbóǹtarìgì babaláwo, ọ̀dọ́mọdé tó níwà àgbà níkàn gẹ́gẹ́ báwọn èèyàn ṣe é pè wọ́n, òun ni wọ́n jẹ́. Mo kí yín o babaláwo Ifágbèmí. Ẹ káàbọ̀ olóòtú. Ẹ ṣeun. Èmi náà kí yín. Ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ kí àwọn tó ń wò yín náà jákèjádò àgbáyé. Mo kí gbogbo àwọn tó ń wò mí ní kí ọlọ́lá jùlọ. Tó bá jẹ́ láàárọ̀ làǹgbó ètò yìí, mo kí yín ẹ káàárọ̀. Tó bá jẹ́ lọ́sàn-án, mo kí yín ẹ káàsán. Tó bá jẹ́ lálẹ́, mo kí yín ẹ káalẹ́. Tó bá jẹ́ lọ́gọ́jọ́ òru náà, mo kí yín. Ẹ̀làbọ̀ ṣiṣẹ́ o. Ẹ ṣeun. Ògo àtọ́ àṣírí. Ẹ ṣeun, ẹ ṣeun. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọkùnrin kan aráàlú òyìnbó ṣùgbọ́n tó ti wà nílé báyìí, tó ń báwọn èèyàn sanwó wáyẹ́ẹ̀kì bíi 200 ọmọ lọ́dọọdún, ó wá dẹni tí ò lè tọ́mọ tiẹ̀ léwe mọ́. Àti jẹ́ dogun ẹni tí ń lọ Amẹ́ríkà, lọ UK, lọ gbogbo ẹ̀ nírọ̀rùn àti lè kó dogun. Ẹ gbọ́ kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀? Ṣé lásán ni? Ṣásìkò yẹn kàn wá bẹ́ẹ̀ fún lásán ni? Àbí báwo? Ifá Ọ̀rúnmìlà mú ìbọn ọ̀rọ̀, Ọ̀rúnmìlà mú ìbọn yìí. Ọ̀rúnmìlà mú ìbọn ṣíṣẹ́. Ifá ní síwájú ohun gbogbo, ó ní ká máa dúpẹ́. Ọ̀rọ̀ burúkú ni ó, Ifá ní kò yà sọ lẹ́nu. Tá a bá rí iye, ó ní ká dúpẹ́. Ó ní tá a bá rí ìbínú, ó ní ká dúpẹ́. So èmi àkọ́kọ́ fẹ́ fi ọpẹ́ dídú, màá kọ́kọ́ fẹ́ fi ṣíde ètò yìí. Nítorí mímọ̀ ṣe wa kọ́ o. Ifá ní ẹdìyẹ dúdú a máa yẹ́yin funfun. Dúrà fún orí tó ògùn ọmọ orí ò lọ́pẹ́. Ó ní gbogbo ayé ẹ jẹ́ ká máa dúpẹ́ oore. Ó ní ẹni tó bá dúpẹ́ òní, ó lágbọ́rí òní náà. Ó ní gbogbo ayé ẹ já máa dúpẹ́ oore. Ó ní gbogbo ayé ẹ já máa dúpẹ́ oore. Ó ní ẹni tó bá dúpẹ́ àná, ó lágbọ́rí ẹ̀mí náà. Ó ní gbogbo ayé ẹ já máa dúpẹ́ oore. Mo dúpẹ́ jíjẹ, mo dúpẹ́ mímu. Ọ̀rọ̀ tí ẹbí mi yìí, ó jẹ́ ọ̀rọ̀ tí ó ṣe gbòò tó kà mí láyà. Ìdí tó fi kà mí láyà ni pé ọmọ ọdún mélòó ni mí? Ìrírí ayé mélòó lèmi náà tí rí? Ṣùgbọ́n ṣá ní ọ̀pọ̀ ìgbà, èmi máa ń súnmọ́ àwọn tí wọ́n ní ìrírí ayé. Bí èmi nígbà tí mo ṣì wà ní ọ̀dọ̀ ọ̀gá mi tí mò ń kẹ́kọ̀ọ́, èmi ò ń bá àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ mi ṣe. Bí àwọn tó ti ní tó ní mọ́, àwọn ni mo máa ń súnmọ́. Bí àwọn alágànná, àwọn ni mo máa ń súnmọ́. Mo ṣàgbéyàn máa rò ní ro pé kí ni ìdí tí mo fi máa ń súnmọ́ wọn? Ọgbọ́n wà nínú ọ̀rọ̀ wọn. Ẹni tí ó sọ tiẹ̀ síta la rí. Igbe èèyàn wà bẹ́ẹ̀ tó sọ tiwọn síta tá dẹ̀ rí. Tẹ́ bá rí ẹni tó ti lówó rí, tẹ́ bá rí ẹni tó mutí gan-an bí àgbàlagbà, ẹ súnmọ́ pé bàbá kí ló dé tẹ́ fi mutí? Á sọ̀túnmọ̀ ayé fún wa. Tẹ́ bá rí àgàn tí ó rọ̀mọ́ bí tó ti dàgbà, tẹ́ bá lọ bá pé kí ló ń pè láyé, á sọ̀túnmọ̀ ayé fún wa. Tẹ́ bá wá rí olówó tó lówó, ní sọ pé ẹni tó lówó ọdún 5, ọdún 10, ẹni tó ti ń lówó bọ̀ tó ti lé ní bí 50 ọdún, tàbí tó kìkì ẹ̀ tí ń kàn tó ti ń lé ní bí 50 àbí 60
ọdún tàbí 30 bẹ́ẹ̀ ọdún. ni bẹ́ẹ̀ ni tó ti ń rí ṣe tí kì í ṣe pé bóyá wọ́n rí ṣe díẹ̀ tó rí ṣe tààrà tó wà lókè ẹjẹ́ á lọ bí wọ́n pé kí ló ń pè láyé. Ifá náà dẹ̀ sọ ó ní sáà oníkálukú ló dẹ̀ ní sáà o. Èwo ni sáà o? Jẹ́ ká tún ṣe oníkálukú ló ní sáà. Òhó sáà tiẹ̀ àsìkò. Àsìkò tó máa mọ Elédùmarè ló mọ̀, àsìkò tó máa là Elédùmarè ló mọ̀, àsìkò tó máa lóbìnrin nílé Elédùmarè ló mọ̀. Mọ̀ṣáájú láti gbogbo adílé ayé gbogbo aláfẹ́ ní òun rí. Bí àpèjúwe Ifá sọ nínú odù mímọ́ ẹ̀, ó ní inú ilé ni wọ́n dáfá olóṣùn wòye, bí wá fún Aláké orí Ẹ̀gbá ibì kìíní. Ọ̀dẹ̀dẹ̀ ni wọ́n dìbò Ifá olódùsùn wòye, bí wá fún wọn ní Jẹun ibì kejì. Òde gbangba là ń gbọ́ Ifá olóṣùn wòye, bí wá fún Aláké ńta ibì kẹ́ẹ̀ta wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta táwọn wí ọ̀rẹ́ ni wọ́n. Ìkíní ńlá, ìkejì ńlá, ìkẹta kò rí bá ti ṣe kò rọ̀ náà gbégbà. Gbogbo wọn wá lọ ọ̀dọ̀ àwọn onímọ̀. Ọlá tó wà lọ́wọ́ òun yìí ó gbóhùn kalẹ̀ nu. Òun ló dáfá sí. Wọ́n ní kó rúbọ. Wọ́n ní ọlá pọ̀ fún wọn. Ṣùgbọ́n ṣá kó rúbọ bó ṣe máa bá a talẹ̀ ní àrí. Ẹ gbọ́ nǹkan tó rí. Bí òun ṣe lówó lọ́wọ́ tó yìí, ó kò ní bóun ẹ̀ ń ṣe tí ń ni. Ẹnì kejì náà ó tàwọn babaláwo lọ. Ohun tó ń ṣe láàárọ̀ yìí òun lè ṣe wọ́n ní kó rúbọ o. Wọ́n lọ́lẹ̀ ọ̀sán ni. Wọ́n ní Mọ̀ṣákó máa fi kọjú sí i. Ìyẹn náà ń ṣe tiẹ̀. Ẹnì kẹta wá tẹ àwọn babaláwo lọ. Òun rí ṣe náà. Àtàárọ̀ àtọ̀sán àti gbogbo ẹ̀ ló wá àtàárọ̀ àtọ̀sán òun tiẹ̀ jí òun sí. Wọ́n ní kó rúbọ. Wọ́n lọ́rọ̀ ń bọ̀. Aláké òkìkí ẹ̀kan gbogbo èèyàn ló mọ̀ ọ́n. Ìjẹun náà òkìkí ẹ̀kan gbogbo èèyàn ló mọ̀. Aláké ńta náà ṣáà ń gbìyànjú wọ́n ṣáà máa mú un. Ọmọ Aláké láàárọ̀ ṣàǹgbọ́ ọmọ oníjẹun lálẹ́. Nígbà tó dìrọ̀lẹ́ dé ọlá Aláké ńta dé lọ́rùn àìmọye àwọn tá a lè fi ṣàpèjúwe. Tó yẹ pé ọlá alẹ́ wọn gan ó fẹ́ lè ju tẹlòmíì lọ. I had one history about bàbá wa kan Ọ̀làndó Ọ̀wọ̀. Ọ̀làndó Ọ̀wọ̀. Ọlọ́ ti ń ṣègbìyànjú pé káwọn lè dìde. Nígbà tó dọjú alẹ́ rí pé Elédùmarè ṣe gbé Búrúdì orúkọ yẹn jáde. Ṣá máa ní wọn mọ̀ ṣe àárọ̀ ọjọ́ wọn ni. Ṣé pé nígbà tí Búrúdì yẹn dé àwọn ọmọ jẹ́ ń bẹ̀ àwọn ọmọ jẹ́ ń bẹ̀. Èmi dẹ̀ máa ń gba gbogbo àwọn ọ̀dọ́ bí ọ̀rọ̀ tí ọ̀gá mi máa ń sọ. Wọ́n á ní ẹ̀rù ẹ̀yin ọ̀dọ́ ń bà mí. Àwọn béèrè lọ́wọ́ abáfẹ́ ìsà kí nìdí? Alọ́jọ́ àárọ̀ yín bó ṣe ń tàn yìí. Ẹ gbàdúrà kọjọ́ alẹ́ yín gbígbẹ o. Wọ́n á ní kí nìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀? Àwa kì í fákan ìrosùn àgbè. Wọ́n á ní òwò àṣemì lọmọ kékeré ń kọ́ ṣe kó tò ní tòwò àṣejẹ. Lọ́wọ́ fọmọdé ilẹ̀ ṣé ń bọ ọkọ̀ fàgbà abẹ̀. Òun lèmi ṣe máa ń ṣàpèjúwe fún gbogbo àwọn ọ̀dọ́ àtàwọn ọ̀rẹ́ mi àtàwọn àbúrò mi. Ìpè tẹ́lẹ̀dùmarè bá ṣoore fún yín láàárọ̀. Ẹ má dàṣọ tẹ́lẹ̀ fi dọ̀bálẹ̀ fàgbà o. Nítorí bágbà bá kàn yín ẹ lè má raṣọ yẹn dá mọ́ o. So mi jọ́ọ̀jì wọn mi ìdẹ̀ jọ́ọ̀jì Isaac wọn ni mo ṣe sọ síwájú pé ọ̀rọ̀ burúkú ni kò yà sọ lẹ́nu. Tó fáwọn mi ìfẹ́ pòwe o. Èmi náà tí ì rí ìyá ayé bọ̀ ayé ò ní jẹ́ kí n rí àwọn. Àṣẹ. Kò sí bí àwa ṣe fẹ́ mọ̀ ṣe tó a máa rí i. Nítorí gẹ́gẹ́ bí Ifá jẹ́ kó yọ ẹ́ pé tí ó bá ṣẹlẹ̀ nìyí a lè mọ̀ pé Elédùmarè ń bẹ. Ẹranko ló ń ṣe lénìí ní ewé o. Ẹranko lé lénìí ní ewé. Bẹ́ẹ̀ni yóò jajẹ. A jẹ elénìí ní ẹ̀yìn. Àwọn èèyàn lé lénìí ní ẹranko. So Elédùmarè tí wàá dé elénìí tó tún kọjá àwa òun ló ń pè ní kú.
wá ní kú lásán ló fi ṣe lénìí ni wà ní ó sì dá o. Ó ti fún àwọn kan ó ti fi jù wá lọ. Àwọn tá a dẹ̀ ní kó fi jù wá lọ gbogbo nǹkan ló ṣe fún wọn. Gbogbo nǹkan dẹ̀ tún ní ó ṣe fún wọn tó ayé o. Ẹlòmíì ẹ máa rò ní pé kò lówó kò kọ́lé kò là inú ẹ̀ dẹ̀ ń dùn. Ṣá nǹkan tẹ́lẹ̀dùmarè gbé fún pé kó máa fi dọ́mọ aráyé lẹ́kun. Òun náà kò lè jẹ́ kó ronú pé òun fẹ́ lówó. Ẹni tó ní wó ṣùṣù tó sọ̀kò sí ilé gíláàsì tó jẹ́ pé gbọ́jọ́ ayé ẹ̀ ilé gíláàsì ló máa ń sọ̀kò sí. Ṣé ẹ máa ní kó ṣe ilé gíláàsì náà kò ní ṣe. Torí ó mọ̀ pé ìgòkúlù ó sọ tóun ó fi tún fọ́ dànù. Ó máa rò ní gbogbo ìṣẹ́jú mélòó lẹ́lòmíì náà fi máa sọ ògùnlé tó máa fọ́. Bó bá kàráǹgídá á lọ ṣeré pákó. Ó dáa ẹ jọ̀ọ́ níbi tọ́rọ̀ wá dé yìí ọkùnrin yìí ó ń sanwó akẹ́kọ̀ọ́ tó wọ bíi 200 ìgbà. Ṣáá fẹ́ sọ pé oore tó ń ṣe ló kó bá a ní àbí kíni. Ifá ti sọ nínú odù mímọ́ ẹ mi lè ní orí ní o mi dẹ̀ lè ní kó kì í ṣoore. Ó ní ẹ wí fún ṣoore ẹni kó múra sóore ní ṣíṣe. Ó ní kí ẹ wí fún ṣèkàṣèkà kí ẹni kó múra sí ìkà rẹ̀. Ó ní àtòrí àtìkà kò sí ìyògbé. Ó ní ẹni tó bá gbé ègún kà ó ló máa fùlù lé ọmọ ẹ̀ bó dọ̀la. Ṣé ẹ gbọ́ fáyẹn? Kò ní pé ẹni tí ó bá fún èfúre ó máa kéré ẹ o. Ẹni bá sì ṣèkà. Ìwọ́n tó ń ṣeré tó rò pé èmi ló yẹ kí n rẹ́sùn irọ́ ni o. Ó ṣẹlẹ̀ dọmọ ni. Ìwọ́n tó ń ṣe bí náà tó gbà ló yẹ. Mo dẹ̀ ń ṣèkà àwọn ọ̀dẹ̀ bí mi ó ṣẹlẹ̀ dọmọ ni. Fádẹ́ ti sọ ó ní òṣùwọ̀n ìkà tí ayé wọ̀n sílẹ̀ ó ní tó bá ti wọ̀n fẹ́ mi ó lè mi àwọn ọ̀fọ́mọ rẹ. Àwọn tó ṣe ara lè má ti tún ara lè má ti dẹ̀wọ̀n. Ṣùgbọ́n ṣá orúkọ wọn ò ní parẹ́ lọ́pọ̀ àwọn yẹn ọjọ́ tára bá dẹ̀wọ̀n àwọn náà rántí àwọn ọmọ wọn. Ṣùgbọ́n ṣá ìbéèrè tèmi máa ń béèrè lọ́wọ́ gbogbo èèyàn pé ṣé gbogbo èèyàn ló ṣe é ṣoore fún náà? Gbogbo èèyàn kúkú kọ́ gẹ́gẹ́ bí n tá a gbọ́ tá a sì mọ̀ gbogbo èèyàn kọ́. Èmi máa ń béèrè ó wá rí lágbájá o fẹ́ ràn lọ́wọ́ ó mọ̀ pé nínú ìrànlọ́wọ́ tó fẹ́ ṣe fún lágbájá yẹn náà èèyàn lè kó ogún bẹ̀. Mo rí lágbájá ìyà ń jẹ o jẹ́ kí n ràn lọ́wọ́ nínú ìrànlọ́wọ́ yẹn èèyàn lè kó ogún. Gbogbo oore kọ́ léèyàn ṣe èèyàn lè ṣeré títí kó má Ifá sọ dá méjì. Ó ní ọ̀rọ̀ ṣoore títí ọ̀rọ̀ ò lè gbé. Ó ní àfòmọ́ ṣoore títí bẹ́ẹ̀ àfòmọ́ ò légbò. Ó ní tó bá wá dijọ́ mi ìjọ̀mí ó ní kẹ́ni má dẹ̀ tún ṣoore mọ́. Ṣé gbọ́ o? Láti yan oṣù tó rò pé jẹ́ kí n ṣoore fún ẹ. Àná ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ ogun tó ń jà gangan ogun wọn ni o. Ó kàn mọ oore mọ́ ni o. Tó jẹ́ pé ẹni ò gbọdọ̀ ṣoore fún yàn àbí? Oyin ṣe pé ó lè má ṣoore. Àyíká nǹkan kún òun náà. Nǹkan tó tọ́ sí á fi ṣe lóore á fi ṣoore. Á fi ṣoore fún lòmíì nǹkan tó tọ́ sí tó jẹ́ pé òun gan ló yẹ kó gbádùn ẹ̀ á tún fi tọrẹ. Bẹ́ẹ̀ni á tún fi tọrẹ nígbàgbọ́ pé òun ṣì ní mẹ́ta lè wọn àlọ́bì wọn àlọ́mù. Ìfàsọ ní àlàpàlà ní kàǹkà máma fún un. Ó ní díwá fún gbẹ́rígbẹ́rí eléyìí tí ń ṣe bàbá alákàn. Ó ní àlàpàlà ní kàǹkà máma fún un. Ifá fún gbápá gbẹ́tàn eléyìí tí ń ṣe bàbá ẹja. Ó ní àlàpàlà ní kàǹkà máma fún un. Díwá fún gbẹ́rùgbẹ́rù eléyìí tí ń ṣe bàbá ọ̀pọ̀lọ́. Àwọn èsìsì gbóná lé wọ́n tútù lépò.
adáfà láàmù yẹn ń sunkún pé òun lò yóò sunkún pé òun là kó sunkún pé òun nílùú. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ká kọ́kọ́ kà síwájú yẹn, àwọn alákàn, ẹja, ọ̀pọ̀lọ́, bàbá wọn ní nǹkan ni bàbá wọn. Ìṣàwọn kì í ká nǹkan kún. Gbogbo nǹkan tó bá ti yí, téèyàn kan bá ní orí ń fọ́ ẹ, jọ orí yẹn dànù, jẹ́ kí n fún ẹ lórí tí mò ń gbé kiri, tí n bá délé máa lọ mú un. Àlámù wà ló ń bá wọn yìn, wọn ò rí tí ẹrù wọn ò ṣe lóore. Òun lè yẹni tó máa ṣòun lóore náà, wọn lẹ́lẹ̀dẹ́ ẹ̀ ní kó bọ́. Wọ́n ní gìgìlì sí ọ̀nà báyìí ni kó ti bọ́. Dẹ́ láwọn iṣẹ́ Ifá kan. Àwọn tá a dẹ̀ wí wọn gba ti àlámù. Bá kọ sí ìwà àlámù kí ló ń ṣe? Òun bọ́ rí òun nì. Kí ló wá dé tó ń bọ́lẹ̀ bọ́? Ogun tó ń jò ń pọ̀ ju nǹkan tẹ́ ń wò lọ o. Àtìgbà tóun ti ń ṣe gbogbo nǹkan, ọ̀rọ̀ òun ò lórí, kò lápá, kò nílù. Kò sí ẹlòmíì orí lásán ló kàn ń gbé kiri. Kò sáìsìkì ń bẹ̀. Kò sí ìṣẹ̀dá bẹ̀, ó kàn ń gbórí kiri ní báyìí. Orí tó wà lórí oní sórí eléyìí, orí lásán ni kò síṣẹ́ ọdẹ àyè. Alákàn ló kọ́kọ́ débẹ̀. Ó jẹ́ ó mu. Kí ló wá dé tó fi ń lóun bọ ilé gbóná? Orí tóun gbé kiri kò sí àìsíkì ń bẹ̀. Yọ dànù. Ìtóun gbé yìí, àìsíkì wà ń bẹ̀. Ó lọ pa. Ó sì dé lórí. Ìgbà tó yá, ẹja náà yọ. Ó ṣe jẹ́ bèbè bí odò ni wọ́n ti ń bọrí lójú ọ̀nà. Orí òun ò lápá kò ní tán kẹ̀. Ẹ fún jíjẹ fún ìgbà tó jẹ tó mu tán. Ó máa pẹ̀ ó yọ, ó mu tán ó yọ. Tó ń bá délé wọn á lọ kó mi lọ́dọ̀ àbó òun. Ó ń ṣe fàájì. Nígbà tí ọ̀pọ̀lọ́ náà tó débẹ̀, ìlú díẹ̀, òun náà mú, ó fi fà láàmù. Nǹkan àlámù ó pé. Ṣé ogun tó ń jẹ lòmíì àìmọ̀ nǹkan tó ń ṣe nínú ìdílé ẹ̀ ni. Ṣé ṣiṣẹ́ la fẹ́ pẹ̀lú ẹ̀? Bàbá lòmíì á pè tí lágbájá wálé. A ní ilé yẹn lọ ti fẹ́ ṣòwò. Bọ́bà yàn dẹ́ nílé ò lè ṣoríire ń ta. Bọ́bà yàn dẹ́ nílé ò lè ṣoríire ń ta. Ó lè ṣoríire. Béèyàn ṣe kò ní rí kó délé. Ìyẹn tún lágbára báyìí o. Nígbà tó yàn dẹ́ ilé tó ló lọ ṣoríire ń ta. Ṣọ́fẹ́ yẹn tó bá lé ẹ níta ibo ló ń bọ̀. Ilé ni. So ẹlòmíì máa ń jẹ bàbá àwọn ló ń ṣàwọn ìyá ẹni ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti fogun sílé ayé wọn torí pé wọ́n ní ìyá bàbá àwọn kan ló ń ṣàwọn ẹni tá ìgbọràn pa ló pọ̀. Èmi ò ní kó ṣàyé o. So n tẹ́ ń sọ báyìí ni pé àwọn tinú ilé gangan wọn lè ṣe èèyàn pé bẹ́ẹ̀ yẹn wọn lè ṣe èèyàn púpọ̀. Kò sẹ́ni tí ò lè ṣe èèyàn ṣùgbọ́n ṣá òkè ẹ jẹ́ ká fi àpẹẹrẹ sí i. Mo mọ̀ pé lágbájá ń ṣe mí. Mò ń tù mò ń bà. Tẹ́fẹ̀ ohun ẹ̀. Mẹ̀dẹ̀wẹ̀ ẹ̀dẹ̀ láyé ìgbà kọ̀ọ̀kan. Tó bá tiẹ̀ máa ṣe èèyàn á mọ̀ níwọ̀n. A mọ̀ níwọ̀n. Mo fẹ́ béèrè nǹkan nípa ọ̀rọ̀ irú ọkùnrin aráàlú òyìnbó tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tá a fi ó yẹ ká kẹ́kọ̀ọ́ láti inú ọ̀rọ̀ ẹ̀. Ṣé ìgbà tó bá ti dáa fún èèyàn díẹ̀ bóyá owó ti ń wọlé èèyàn ti ń kọ́lé èèyàn ti ń ṣe yẹn ṣé ìgbà yẹn ló yẹ kí èèyàn ó sinmi pé àdúrà ti gbà wípé òun ti borí àwọn ọ̀tá yẹn jàre ṣé ìgbà yẹn ló yẹ kí èèyàn ó sinmi ìyẹn ní èkejì bí rẹ̀ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ṣíṣoore ṣé èèyàn tún gbọ́dọ̀ máa lọ ṣèwádìí lórí ẹni tí èèyàn fẹ́ ṣoore fún kéèyàn tó ṣoore fún ni àbí kéèyàn kàn ṣe bó bá ṣe wá sọ́kàn èèyàn. Èmi ò ní kéèyàn má ṣoore o ṣùgbọ́n ṣá Ifá sọ ó ní ohun gbogbo ìwọ̀n ló dùn mọ́. Ifá fòjò ń ra ayé ẹ̀tẹ́. Tí àgbẹ̀ tó bá gbin nǹkan sóko tójó ò bá rá ìwọ Ọlọ́run bá dẹ̀ pèsè òjò. Tójó ìbá wá bẹ̀rẹ̀ sí ní rọ̀ tí ò dá ṣágbé òní kójò làbùkù. Bẹ́ẹ̀ni.
á ṣépè fún gan pàápàá. Ó lè ní ròjò ìyàwó ló tún rọ̀ báyìí, gbogbo iṣẹ́ òun ló máa ra. So gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe nílé ayé ìwọ̀ntúnwọ̀nsì ni. Bàbá wa olóyè akọrin kan ó pa òwe kan, wọ́n ní kó pa odindi màálù, wọ́n ní kó ra ọgbà ará àdúgbò pátápátá, wọ́n ní kó wá kun ẹyọ kan, wọ́n ní tó bá fẹ́ mú jẹ, wọ́n ní téèyàn ẹlòmíì bá dé, wọ́n ní tó bá fún tó mú tó sọ sẹ́nu ṣojú ẹ̀, gbogbo igbe èèyàn tó ṣeré fún yẹn ó máa rorí ṣe o. Ìyẹn bí òwe yẹn ṣe yé mi lọ́jọ́ yẹn ni pé kọ́kọ́ jàdúrà ẹ̀ náà kó tó jàdú ọmọ èèyàn, nítorí gbígbé èèyàn bá so mọ́yàn lẹ́sẹ̀ tó bá gbé wọn gùnkè tó bá fà ẹ̀bọ ìtó máa wẹ̀ lẹ́ẹ̀lẹ́ ò lè tó gbá o. Ìyẹn ni pé irú àwọn tó ti sanwó WAEC fún láti ọjọ́ ibi 200 lọ́dọọdún yẹn ṣáà wà nírẹ́ni tó dáa fún náà láti gbà yẹn nù wọn ni. Èmi ò lè sọ bẹ́ẹ̀ o. Rọ̀ṣà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní tó bá jagun ara ẹ̀ kó ṣẹ́ má dogun ológun mọ́ra o. Àní ẹ béèrè kan pé ṣé téèyàn bá ti kọ́lé téèyàn rálẹ̀ owó ti dé lọ́kàn balẹ̀. Ìyẹn kọ́ lọ́la o. Kí wàá lọ́la gan? Kí wàá lọ́la? Kí lọ́la? Ọ̀la ẹni lọ́la. Ọ̀la ẹni lọ́la kì í tí ì ṣòní. Oníkọ́. Nǹkan tó jẹ́ lè nìkan ló fẹ́ rí. N tó fẹ́ jẹ́ lọ́la yẹn gan lọ́la. Bẹ́ẹ̀ ni kó o ní owó kí gbogbo èèyàn máa ní olówó. Ẹ má bínú bá mi o. Àgbọ́yé. Kó o ní owó kí gbogbo èèyàn olówó ló ń bọ̀ yìí. Torúkọ yẹn bá ti run lórí ẹ ọlà yẹn tán. Ọlà ò kì í ṣe nǹkan tó máa ní lágbájá ọlà ò kì í ṣowó. Ìṣe la máa ń gbé owó sí ọlà ò kì í ṣowó. Nǹkan tí èmi máa ń pè lọ́lá èmi fúnra mi o ní pé ìran kìíní ní ìran kejì ní ìran kẹta ní ó wá dórí ìkẹyìn ó ti dọ́là. Ó ti dọ́là. Ó ti dọ́là o. Owó tó bá jẹ́ wọ ni o bíùdì ilé yẹn owó ló ṣì ní. Ò tí lọ́lá. Ò tí lọ́lá. Ò tí lọ́lá. Nítorí tó bá fẹ́ náwó onírẹ́ni ní ẹ̀wọ̀ ẹ pọ̀ owó yín mọ́jà ọ̀yẹ́ jẹ́ ká ná wọ́n ló ṣì ń ṣe gbójúṣe inú ilé yẹn. Nǹkan ṣàpọ̀ kìíní bá ti ní tí kejì ní tí kẹta ní tí kẹrin ó ti dọ́là. Abẹ́ ẹ̀gbọ́n nǹkan tí fáwí ní fá ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó àwọn olówó dúró fún olówó ń tọ̀ ń bọ̀ wáyé. Ó ní ọ̀rọ̀ àwọ ọlọ́rọ̀ dúró fún ọlọ́rọ̀ ń tọ̀ ń bọ̀ wáyé. Ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ̀pà ọ̀tọ̀ọ̀tọ̀ là á jòmú àwọn abiyamọ dúró fún abiyamọ ń tọ̀ ń bọ̀ wáyé. Ẹ̀gbọ́n nǹkan tí fáwí ó ní olówó ọlọ́rọ̀ ìwọ tó bá ní owó tó ń mí nínú àkáǹtì lágbájá wọ̀ tí iye báyìí owó ló ní o. Ìwọ tó bá ní asẹ́ẹ̀tì tó pọ̀ tó ní ìfẹ̀símẹ́ǹtì tó pọ̀ ọrọ̀ ló ní. Ṣé wá rí ẹni tó bímọ wọ́n máa ní ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ o. Kélédùmarè bá jẹ́ kí àwọn ọmọ yẹn kó lọ́gbọ́n kọ́ tọmọ bẹ̀rẹ̀ bá dàgbà ó ṣeé ṣe kó sì bẹ̀rẹ̀ gan. Àkàwé tí oníkálùkù wá fi analyze ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹni tó bímọ 20 tó dẹ̀ mọ́ gba àwọn ọmọ 20 ẹ̀ nílé ìwé lérò gba tèmi olówó ni o. Ṣùgbọ́n ṣáìwọ́ tó bímọ 2 tó ń rán ọmọ méjèèjì nílé ìwé lérò gba tèmi o lówó tẹni bímọ 20. Ẹ jẹ́ ká wá ṣe little analysis lórí nǹkan tá à ń wí.
ẹni bímọ ogún tó ń rán wọn léèwé tó ń bọ́ wọn expenses in a day tó ń ṣojúṣe ẹ̀ déédéé expenses ẹ̀ in a day kò lè tẹni tó bí méjì o. láíláí láíláí. so k'Ẹlẹ́dùmarè wá bá a ṣẹ́gun káwọn ọmọ ogun yẹn kó kàwé tán income to make ń gbà yẹn náà Ẹlẹ́dùmarè lè má jẹ́ kó stop o because làákàyè àti òye tó fi make income yẹn ń gbà yẹn ó máa wà ń bẹ̀ ni o tógun ayé ò bá mú yàn o tó bá wá ń kó owó tó fi ń sanwó school fees yẹn tó ń bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ tó ń tọ́jú ẹ̀ olówó ni àbí kò kì í ṣe olówó. olówó ni. ìmọ̀ṣá ẹni tó bímọ méjì tó ní àwọn finance ọmọ kìnnìkan. so some days èmi máa ń jẹ́ kó yé gbogbo àwọn tí a jọ lọ léèwé ń gbà mí pé gbogbo nǹkan kọ́ ni western education yanjú o. ìgbà míì o nílò láti ronú bí aláìkàwé. so ó kọ́ máa expose rate of aláìkàwé ẹ̀yẹn ń gbà mí pẹ̀lú ìwé tó kà ní. tí western education bá advise ẹ̀ lu ọgbọ́n àwọn bàbá wa náà kò tí ì bọ̀ kó wá balance ẹ̀. It is a very good equation. àìmọye àwọn èèyàn tó kàwé gan tí ìwé òye lára ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ti ẹ̀ pọ̀. tẹ́ẹ̀dẹ̀ máa rẹ́ni tí ó kàwé tẹ́ máa wíṣ pé kárí bàbá yìí kàwé ni ìṣòro ló máa jẹ́ orílẹ̀-èdè. so lójú èmi dundun ni tó bá ti dókè odò rọra lù kó bá máa yá. ó dáa ẹ ṣe tó ń túmọ̀ sí wípé gbogbo téèyàn bá fẹ́ ṣe ẹ̀yin àgbà náà lè máa ń sọ wípé a béèrè ọ̀nà kan wọ́n ní kì í ṣìnà a béèrè ọ̀nà kan kì í ṣìnà tó túmọ̀ sí pé béèyàn bá fẹ́ ṣe àwọn nǹkan kan àfi kéèyàn máa béèrè lọ́wọ́ ọlẹ̀ kéèyàn béèrè lọ́wọ́ Ifá àbí. ilé ayé ti lu jára ẹ jẹ́ ká téèyàn bá fẹ́ ṣe nǹkan kan ẹ jẹ́ ká máa ṣe àkíyèsí ara òun lèmi ò bá wí. ok àkíyèsí ara. àìmọye nítorí pé alalẹ́ Elédùmarè fi rán wọn ṣùgbọ́n ṣáà láàkíyèsí ara yẹn wọ́n á dà láwọn nù dídà láyẹn nù á kógun jà nù. àìmọye ẹlòmíín mo dẹ̀ máa ń sọ fún gbogbo èèyàn pátápátá pé bàbá tó bí bàbá yín ó ti sàn bàjẹ́ tiwọn. ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ jẹ́ káwọn bàbá yín sàn bàjẹ́ yín. ibi tá ayélujára ń gbé wa lọ òun la wà yìí. lójú èmi dẹkẹrẹ ẹlòmíín àárò pé bóyá aṣẹ́ tóun ṣe láàárọ̀ yẹn ló máa la òun. ẹ jẹ́ ká ṣàwárí àwa. Ifá ní ògùdá tó roro ó ní kò lọ́kọ́ ó ní oṣù tó roro kò léèlè tó afáyín làgbà yóò máa bùrọ̀ kò ṣòwò ẹkún owó ẹkún ọmọ ló ń sun àyìnlàgbà ìtí fáwì olówó ọlọ́rọ̀ ni o nígbà tó kọjá gbogbo nǹkan kò dàrú nǹkan ṣe dàrú fún un báyìí ó ṣe kò rọ̀nà àbáyọ ìgboro ló dẹ̀ ń gbé bí fáyẹn ṣe sọ. òun náà àbáyọ náà láfi kó padà sàbúlé wọn kí ni kóun máa lọ ṣe wọn ní iṣẹ́ kan wà lábúlé wọn póun ló máa ṣe àṣeláì iṣẹ́ tó ń ṣe lábúlé wọn òkú lọ option ó padà sóko nígbà tó padà sóko bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àgbẹ̀ kò tún rérè òun ò rérè bẹ́ẹ̀ ni kò wọ́n níṣẹ́ ìran wọn ni kò padà sí. àwọn ẹgbẹ́ ìlérè dẹ̀ nìran wọ́n ń ṣe. gbẹ́nàgbẹ́nà. bẹ́ẹ̀ ni àwọn gbẹ́nàgbẹ́nà bá padà sí. òkìkí ẹ̀ bẹ̀rẹ̀ sí ní kàn ilé ìbá máa gbẹ́nà ẹ lọ sọ́dọ̀ Àyìnlàgbàyé o peter bá máa gbẹ́nà ẹ lọ sọ́dọ̀ Àyìnlàgbàyé wá tẹjú mọ́ṣẹ́ yẹn débi pé òkìkí ẹ̀ kàn gan lọ bá wọn tó wà ń gbòòrò pé èèyàn kan wà ní abúlé o. owó tó wà lọ́wọ́ ẹ̀ ẹ̀yin tẹ́ wà nígboro ẹ̀ ní
wọ́n bá lọ bá Àyìnlá Àgbàrò ò ṣe fóko yìí lẹ̀ máa bọ̀ nígboro. lóun fẹ́ lọ ṣe ń ìgboro tóun ti ní tóun ò ní mọ́ kóun tó padà sókókó ọwọ́ òun tó jí ẹ tún wá ní kóun padà síbẹ̀. àìmọye nǹkan tá à ń ṣe ń gboro tó yẹ ká ní òkè ẹ ṣé o. ó lóun Àyìnlá Àgbàyé òun dé o òun lọ máa bù lóko ṣòwò òun lọ mú kó sòun òun wálé ó ní tí ẹ bá ń ṣe nílé ni kí ẹ máa mú ránṣẹ́ sóun lóko. ni mo ṣe máa ń sọ fún gbogbo èèyàn pé tógun bá ń jẹ́ ńlé mọ̀nà tó fi máa ṣẹ́ o. nítorí ogun ìta ó lè jogun lé lọ o. tí wọn bá dẹ̀ ti gùnkè kò ní sinmi mọ́lé ayé ẹ o. àdúrà tíyàwó ilé ẹ̀ máa gbà àdúrà ogun ni fún àdúrà tara ẹ̀ ni. ṣé ń gbọ́? àgbọ́yé. àdúrà tí àwọn tó ń bá ṣiṣẹ́ máa gbà àdúrà ogun ni fún. èmi dẹ́ ọ̀gá mi ló tiẹ̀ máa ń sọ á ní ẹni lówó fún 100 ọdún á ní tọ́ọ̀dẹ̀ rà ní làákàyè alákọ̀ọ́ni ni. bẹ́ẹ̀ ni. olóríṣiríṣi èèyàn ló máa rò pé ogún ẹ̀ tó wà lọ́wọ́ mi àfi kí n jẹ́gún. olówó ti ẹni bá ti rí ṣe ó ti kó lọ́wọ́ ayé ọwọ́ èèyàn lógún ẹ̀dẹ́. lógún ẹ̀ wà. ọwọ́ èèyàn ni ẹni tó bá ti rí ṣe tó ti là. tó ti là ẹni tó ti rí ṣe tó ti là. ẹni bá ti là ó ti kó lọ́wọ́ ayé nítorí kò sádùúrà tó lè ṣe tó lè gbà mọ́. kéèyàn tó là bóyá o ṣì ń ṣọ́gù tó bá jí lóòru tó bá ṣàdúrà Elédùmarè á gbà. tó bá jí lọ́sàn-án Elédùmarè á gbà kò sásìkò tó jí tó ṣàdúrà tí Elédùmarè ò gbà o. ọjọ́ tọ́lá bá ti dé èèyàn ni kó máa bẹ̀. èèyàn la máa bẹ̀. wípé nǹkan iná tó ọmọgbà tí Elédùmarè tán fún yàn kó má lọ bá yàn pa. ọ̀dà. Ifá ní gọ̀bì sẹ́nu ṣù wọlé. adúláfẹ́nìyàn tí ń ṣọmọ ìyá òro wọn ní kó wá rúbọ sílé àìní kó ara wọn. wọ́n ní aráyé tènìyàn ṣòro rà mí ó ní ọmọ aráyé kí ẹ má ṣe fènìyàn ṣeré. ó ní ìbá àjọlówó ni ìbá àjọlọ́rọ̀ ni ìbá àṣọkùnrin ni ìbá àṣọbìnrin ni tènìyàn ṣòro rà mí aráyé ẹ má ṣe fènìyàn ṣeré. èèyàn la máa bẹ̀ o. ènìyàn la máa bẹ̀. ẹ ṣé. èèyàn la máa bẹ̀ tá a bá ti la èèyàn ní ká bẹ̀. tó bá ti gùnkè má bẹ̀ Ọlọ́run mọ́ èèyàn ní kó máa bẹ̀. Ọlọ́run ti dé ẹlẹ́rẹ̀ di àwọn àjẹ́ ti dé àwọn oṣó tó ń ṣe ń dé ẹ ti fi ẹlẹ̀. wọ́n ti fi ilẹ̀ pé sáà mọ́ bá tiẹ̀ lọ yáyọ̀ ń dẹ́. ó wá kó sọ̀wọ́ èèyàn kó má jẹ ẹ bọ̀. àwọn tí fàdé sọ pé èèyàn kò kì í ṣàwọn tó jì sí àwọn tó súnmọ́ ẹni. wọ́n súnmọ́ èèyàn. àwọn lọ́ọ́ lè jáyàn bọ́ tẹ́lẹ́dọ̀ táwọn àjẹ́ bá ti wò máa lọ. àní jẹ́ àṣẹṣẹ lọ́rọ̀ ọmọdé ẹ jẹ́ ká máa pa lówe ká má la máa jẹ́ sí gbàgbàlagbà pa. nítorí àwọn nǹkan tọ́jú alẹ́ máa wí. Ifá bá wa ṣe o. àṣẹ ẹ̀dà ẹ ṣé gẹ́gẹ́ bí babaláwo tí wọ́n ń fi àwọn ẹsẹ̀ Ifá fi tọ́ àwọn èèyàn sọ́nà tí wọ́n dẹ̀ ń báwọn èèyàn ṣe àbẹ̀wò nǹkan ẹ jọ̀ọ́ nọ́mbà yín orúkọ yín gan torí ṣe kárí èèyàn mi tó fẹ́ béèrè mi ò lè béèrè tán ó lè ṣe kárí àwọn tó fẹ́ béèrè tó fẹ́ bá yín sọ̀rọ̀ so báwo ni wọ́n ṣiṣẹ́.
òdù ní mímì ṣàìmọ̀ fólóko ìṣẹ́ni fẹ́ béèrè mi náà tí ò ti mọ̀ mí orúkọ tí mò ń jẹ́ náà ni mo sì ń jẹ́ èmi ò fẹ́ràn kí n máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ̀ sórí ayélujára bẹ́ẹ̀ ni ẹ ẹ kì í jọ̀ọ́ máa mo fẹ́ bẹ̀ filẹ̀. ohun tó bá dàbí ìgbéraga kí gbogbo èèyàn kó fi yá mi ẹ kí nìdí. ọ̀rọ̀ àwọn bàbá ni mo máa ń tẹ̀lé a ní gbogbo nǹkan tó bá ń ṣe nílé ayé a ní tó bá tí ì kẹ́kọ̀ọ́ àti polówó ara ẹ má polówó ara ẹ o a ní jẹ́ kẹ́kọ̀ọ́ yẹn gangan polówó ara ẹ kí n téèyàn gbé dání polówó ara ẹ̀. tó bá tí ì kẹ́kọ̀ọ́ àti polówó ara ẹ má polówó ara ẹ ẹ̀kọ́ ló ń polówó yan bó tẹ bá fẹ̀yìn bò bó dà sórí ayélujára kí gbogbo èèyàn máa wá ó kún ẹ̀ ó kan lẹ́dàá ẹ mọ̀ṣá ọ̀gá mi kan máa ń pò wọ́n ní atúlọ́ tàbí èlùbọ́ gbogbo bí ọ̀rọ̀ dádì mi kan olórin làwọn náà wọ́n ní ibi tí ọba bíyàn sí àtàwọn téèyàn bá bá rìn ló máa ṣàpèjúwe bó ṣe fẹ́ máa ṣe. nígbà tẹ́ máa wá kọ́kọ́ interview mi ó ṣe mí lára bákan bẹ́ẹ̀ni mi fẹ́ gbà. bẹ́ẹ̀ni mo rántí dáadáa. ọ̀nà àti polówó èèyàn kíní kan má jẹ́ kó máa má polówó ara ẹ̀ jẹ́ kó máa ráyè polówó ẹ̀. àwọn tó bá ń polówó ara ẹ̀ nǹkan tó níyẹn máa padà dirọ́. ó máa dirọ́. ó máa dirọ́. because èròǹgbà tí máa polówó ara ẹ̀ sí ló máa lé ó ní wé èròǹgbà tí máa kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́. akẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ dẹ́kẹ̀rì ni òun jẹ́ kí èèyàn sọnù lọ́jọ́ alẹ́ tó bá ń pèèyàn lágbà. àmọye àwọn àgbà tó yẹ pé wọ́n ní nǹkan ẹ̀ẹ́dẹ̀ lè yí wọn. wọn ò ní pariwo. tó bá délé wọn gan tó bá sọ fún bàbá táwọn bí lójú kan yàrá ṣé ọba ìyàn dẹ̀gì. mo ti rí èèyàn kan tó sọ rí pé tán bá rí yín báyìí pé ẹ kàn ra wọn lọ yọ ń bọ̀ ẹ̀ wọ́n ní ẹni yìí pé wọ́n sì níwọ̀n pé èèyàn kan ti sọ́rí o. aṣọ tí òwe dáàdì mi máa ń tẹ̀lé a ní aṣọ tó bá lè wọ̀ aṣọ tó bá lè fi dọ̀bálẹ̀ má dá lọ́mọdé. ìwọ tó ti ń gbókìkí ẹ tó ń ṣe gbá kan tó ń ṣàwó kan tó ní nǹkan tó fi ń jẹ́ babaláwo táwọn tó ń jẹ́ babaláwo gangan bá dé tó bá láwọn fẹ́ wá yé ẹ̀ wò like báwo mi mọ́ mi lè sọ̀rọ̀ ẹ ṣá. mo ṣálágbó olóògbé ala máa kẹ́sùn járí gbogbo ala máa gòkè Elédùmarè àdá ọ̀pá. ẹ jẹ́ kí n ṣì máa wẹ́rẹ́wẹ́rẹ́ kí Elédùmarè dá mi lágbà. àṣẹ. tó ẹ ṣeun gbogbo àwọn èèyàn jákèjádò àgbáyé náà ń wò yín báyìí èrò ẹ̀yin tẹ̀ ń wò wọ́n ẹ fi sí ojú òpó ìfi èrò ẹni hàn sí o. babaláwo Ifágbèmí ni mo ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò látàárọ̀ tí wọ́n sì ń ṣàlàyé pé ayé wà o ṣùgbọ́n èèyàn ò múra sí rẹ̀ ni èèyàn ò ní jẹ́ kí ayé kó bò mọ́lẹ̀ ẹ kí àwọn èèyàn ká máa ṣe lọ. mo kí yín ní tológun lẹ́ẹ̀kan sí mo kí yín ní tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo kí ẹ̀yin ìyá mi mo kẹ́yin bàbá mi mo kọ́mọdé mo kágbàlagbà níṣe ni kẹ́ ẹ gbàdúrà kí Elédùmarè dá mi lágbà o. nǹkan tẹ́ ń ṣàgbà ẹ jọ níṣe ni kẹ́ ẹ gbélé mi lọ́wọ́ ẹ má fi wọ̀n mí o. ìfàgbọ́ alágbà o. ìfanúwòrìwò fún àbíjọ lọmọ bíjọ. wọn láwọ òdìnà mi wọ wájú òrìwò fún ojú mi ò rí bí. ó wọ ẹ̀yìn òrìwò fún ojú mi ò rí bí mo wá gbede méjì òrìwò fún ojú lóhun bí òkò ojú lóhun bí idẹ. àwọn àgbà yín ní fojú èèyàn gbà pẹ̀ agbáfẹ́rẹ́lú tí ń ṣe ìyá ọ̀wọ̀n ó ní alẹ́lẹ́lẹ́ máa lẹ́ o ó ní ọ̀wọ̀n máa lọ ó ní ọ̀wọ̀n apábídà á sì sọ bí dire gbogbo ẹni tó bá ń rí bí Elédùmarè àpáàdà á sọ dire.
ire lọ́dọ̀ èèyàn kan ibi ni lọ́dọ̀ ẹlòmíì o. Èròǹgbà gbogbo wa tó dàbí ibi Elédùmarè á sọ dìre. àṣẹ. Lágbára tí a fún aṣíwájú Ọ̀rúnmìlà àṣẹ àṣẹ àṣẹ. àwíṣẹ. Nítorí ẹni tó wò ṣùṣù ó ní kọ́ mọ orogún òun kú, èròǹgbà ayé ni lọ́dọ̀ tiẹ̀ o. Orogún ẹ̀ ló máa rò ní o pé tọ́mọ òun bá kú iná ló jó òun o. Ni mo fi sọ pé nínú àdúrà gbígbà míì ẹlòmíì máa ń kógun jára ẹ̀. Ìwọ tó níyàwó tí o lọ́kọ tó mọ̀ pọ́pọ́ ẹ arìnrìn àjò ni tó wá lọ tó ní ìwọ Ọlọ́run bá jẹ́ kọ́kọ́ mi ráyè tèmi jẹ́ kọ́kọ́ mi láyè tèmi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ èmi àti ẹ̀yìn. Kí ló ń gbàdúrà yẹn? Ìyẹn le o. Ara ọ̀fọ̀ lọ́fọ̀ òun lèrè lérè. Nǹkan tó ń gbé èèyàn kan nínú ó ń pẹ̀lú mí gbé. Bàbá kan ní bàbá yẹn ti dàgbà tábà ṣàdúrà lágbára Ọlọ́run ẹ dàgbà. Ó ní ẹ má ṣàdúrà pé kí n dàgbà mo ti dàgbà ẹni máa darúgbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀. Ó ní ọmọ òun ti ń bímọ lójú òun. Ó ní sọ tí bàbá yẹ bá ṣàdúrà ṣáwọn tó ń lọ yẹn ti máa gbà. Bàbá ló ń pe bàbá yìí ẹja wọlé ká lọ ẹni máa darúgbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ mi dẹ̀ ní ṣọ́fọ̀. So àdúrà gbígbà mi ẹ jẹ́ ká máa ṣọ́. Ká máa là. Bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ jẹ́ kífẹ́ wà láàrin gbogbo àwọn tá a bá ń bá ṣe. Ìgbésẹ̀ wa ẹ jẹ́ kó yé wọn. Èròǹgbà wa ìdí tá a fi ń ṣe ẹ jẹ́ kó yé wọn. Kó má lọ fàdúrà jánilógun wọn. Lọ́ọ̀yà tó ṣàdúrà fún pé lágbára Ọlọ́run ẹni rẹ́jọ́ kí ló fi ń jẹun. Ẹjọ́ ni àdúrà gùn sì mọ rẹ́jọ́ ni. So gbàdúrà mi gbà mí ó máa dínà ẹlòmíì. Elédùmarè bá dẹ̀ fàmì sí gbágá bóyá èèyàn yẹn ti ń rìn láti ó ti lè rìn bóyá bíi tírípù 10 abádínkù sí 4 báyà á di 2 tó báyà á di 3 tó bá tún yá dẹyọ kan tó báyà kú ṣáàdúrà ó gbà. Táwọn Yorùbá ṣe máa ní tí tàdúrà bá gbà tán apá aládùúrà kì í ká tọ́ ọ̀dà. Bó ṣe ń ṣẹlẹ̀ níbí ló ń ṣẹlẹ̀ níbí o. Ọ̀dà ẹ ṣé o. Wọ́n ṣáà gbogbo nǹkan àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó jẹ́ bóyá nítorí ibi tèmi gbé àtàwọn tèmi máa ń súnmọ́. Èmi ò láì kí n máa súnmọ́ àwọn tí wọ́n ti rí àgbákò ayé. Láti kẹ́kọ̀ọ́ lára wọn. Tí wọ́n bá súnmọ́ ẹni tí ò ti rí àgbákò ayé máa jẹ́ kó yẹ pé ilé ayé rọrùn ni. Ifádẹ̀sọ ní òwò àṣenù lọmọdé kọ́ ṣe ó ní kó tèmi tó wàá ṣí jẹ́. Bí wọ́n fọmọdé ilẹ̀ bọ́ ọkọ̀ fàgbà abẹ. Ó ní bọ́mọdé ilẹ̀ sí bá kọyán o ó lágbàlẹ̀ sí àgbìwà bọ̀. Bàbá kan dìde pé ó ní ó dìgbà tó bá darúgbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ tó o bá ń níná tó ń lílò tó ń rí jẹ tó ń rí mu kó tó lè pé rẹ lólówó. Ó ní kò kì í ṣe nǹkan tó ní. Ó ní ajé mọ ẹni tó ń wá. Ó ní ajé tó sáré wá kí yín lọ́dọ̀ ó ló fẹ́ gbé yín ṣubú lágbà ni o. Ó ní nítorí ẹ̀ tájé bá dé lọ́dọ̀ fọgbọ́n kun. Má jìjọ àgbà. Má dé lùlù tàgbà ń lù. Ọ̀dà. Ifá ní ọ̀gbọ̀gbà láńdọ̀kálẹ̀ agbógo ló fi ń yọjú ra wọn lọ. Wá fún Gbarúmọlẹ̀ àjùkọ̀ tó ń bọ́ ọkọ̀ fún Gbarúmọlẹ̀ àjùkọ̀ sí. Wọ́n lọ gbé ajé ìtìṣọmọ olókun níyàwó. Wá fún Ọ̀rúnmìlà ògiri yọ̀ǹda. Wọ́n lọ gbé ajé ìtìṣọmọ olókun níyàwó. Ó ní ajé torí yàn mí lọ́kọ ìwòrì gbogbo ajé torí yàn mí lọ́kọ ìwòrì. Ẹ lọ wo àwọn àgbàlagbà kọ́ ní 2 billion naira kò lè gún wọn ẹni tó bá máa fún lọ máa fún nǹkan tó bá máa fi ṣe lọ máa fi ṣe.
bọ́ ọmọdé sìn ẹ ṣe bí bó bá ní ọmọdé sìn bó bá ní 50 million ayé ò ní gbádùn mọ́. èmi ara mọ́tò. ó dáa náà ó dáa. máa gẹṣin ọ̀la ó tó ní ìṣe ni kí ṣàánú wa kó má jẹ́ ká kó sí páńpẹ́ ayé kí gbogbo máa lè dé ṣàánú wa. àṣẹ. kó má jẹ́ ká kó sí páńpẹ́ ayé. àṣẹ. púpọ̀ babaláwo Ifágbèmí ẹ ṣé o tó bá tún dìgbà míì á tún máa kàn sí yín láti tún làwọn èèyàn lóye ó dìgbà kan náà. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí. ẹ ti wò ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíì ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad ló ní industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóúnjẹ ìjọba tójó lóòótọ́ torí náà let's build future through real estate. jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó. Isnad Limited you are too much o.